lọ́wọ́ báyìí lójú ìwòran yín ni màmá tó bí Sanku Comedy ìyẹn Rájí ẹ má jágbá wípé ìjẹta ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ní accident lójú òpópónà Ọ̀yọ́ sí ìlú Ìbàdàn. Ilé wọn ní ìlú Òṣogbo ní BBC News Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Màmá tó bí gangan ni ẹ̀ ń wò lójú ìwòran yín yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n á ṣàlàyé irú ẹni tí ó jẹ́ àti bí ìpapòdà rẹ̀ bó ṣe dùn wọ́n sí. Ẹ káàárọ̀ ọmọ mi. Ẹ káàárọ̀. Ẹ bá wa dárúkọ yín ní kíkún àti ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú Sanku Comedy. Màmá mi Sanku Comedy o. Dúpẹ́ lórí Ọlọ́run. Mo ṣe rí rẹ̀ o. Ọ̀sán mi Sanku jọmọ kan jọmọ alálùbáríkà o. Ó jẹ́ bánújẹ́ fún mi o. Sanku jọmọ lórí ọjà alálùbáríkà ọmọ òwòjọ́ nírànlọ́wọ́ sí mi o. Ó pè mí láàárọ̀ jẹta. Mímọ́ mi fọkàn yín balẹ̀ ó máa pè ní tó bá dalẹ̀ ní tẹ̀bẹ̀ lọ́wọ́ mi máa ṣe fún yín. Àní mo sì gbọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi gbogbo ọmọ Nàìjíríà o. Ìṣẹ́ni kankan fọlọ́ Sanku lọ́lọ́run tètè gbé lọ́wọ́ sókè ó fi kan àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ ní sì ń sojú ṣe Ọlọ́run bá ti wọ́wọ́ báyìí ní ó sẹ́ǹdẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ o ràn mí lọ́wọ́ gbogbo promise tó ṣe fún mi kò sí nǹkan tó rí sí báyìí o. Ó ní kí n má tajà tí mò ń tà mọ́ òun wọnú owó fún mi ìtí mo rí rè inú tọ́sọ mi sí rè o Ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ìsìnkú fún mi o bá jọ fún mi gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin ló ní kojú sunkún ọmọ o ẹni mo sáré ọmọ o ọmọ ológun yóò ní wọ mí o ìbànújẹ́ ńlá lè jẹ́ fún mi o bẹ́ẹ̀ gbé fún mi rí obìnrin dùnmọ̀ rè Ọlọ́run ṣàánú mi kí n ráàánú gbà káwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jólógo àwọn àbúrò rẹ̀ náà wà ń bẹ̀ Ọlọ́run síjú àánú rẹ̀ wà Ọlọ́run jẹ́ bá àánú pàdé o gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ ibi Sanku ò lè dé Ọlọ́run jẹ́ káwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó débẹ̀ tí wọ́n ó jù bẹ́ẹ̀ lọ o àwọn ni tí mo gbẹ́kẹ̀lé tí mo gbójúlé o kò sẹ́lòmí àfọlọ́run kò sí ìrànlọ́wọ́ kankan o Sanku iná ní sí ìrànlọ́wọ́ fún wa o ní ká fọkàn balẹ̀ ọmọ ẹ fọkàn balẹ̀ gbogbo ibi tẹ́ẹ̀dì gbogbo ibi tẹ́ẹ̀dì rẹ̀ yẹn fọkàn yín balẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ fún yín a tó sọ̀rọ̀ níjẹta ìmọ̀ gbogbo ọmọ mi ò ṣe ṣeré sọ̀rọ̀ níjẹta tí mo rí gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ jẹ̀dẹ̀ síjú àánú wò mí ẹ̀ ṣàánú mi o gbogbo ibi tí ó dé káwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ débẹ̀ kí wọ́n jù bẹ́ẹ̀ lọ o ìrànlọ́wọ́ ni ẹ ṣe fún mi gbogbo ọmọ Nàìjíríà o jẹ́ bàtẹ́jọ́ pé fún mi. Ẹ pẹ̀lẹ́ kú ara fẹ́ra kù. Yorùbá ní ààyè kan ọmọ fọlọ́mọ ẹ̀gbọ́n mélòó ni ó wà níwájú Sanku àbúrò mélòó ló wà lẹ́yìn a fẹ́ kí ẹ ṣàlàyé fún wa iye àwọn ọmọ tẹ́ bí ẹ̀gbọ́n mélòó ló bá níwájú àbúrò mélòó ló wà lẹ́yìn. ẹ̀gbọ́n mẹ́rin ló bá níwájú olóòsì ka àwọn ọmọ tí mo bí àbúrò kan sì wà lẹ́yìn rẹ̀ obìnrin kan ṣoṣo ló wà nínú wọn obìnrin ni lónìí kò mọ níjọ́ Monday ó lóun sẹ́ǹdì owó sí mi níjọ́ Monday gangan olóbìnrin yìí bí Monday tó lọ ó péjọ mẹ́jọ Sanku pé mi pé mọ́ mi gbogbo tẹ́ bá lè lọ́ọ́ gba àwọn ẹ tó bá di lálẹ́ ìṣàkántì owó fún yín olóyìn òkúta táwọn ń lọ òun nílé wà mọ́ mi gbogbo nǹkan tẹ́ bá lọ́ọ́ gba àwọn yìí tó bá di lálẹ́ máa ń sẹ́ǹdì owó títí mo rí mọ́ mi o títí mo rí mọ́ rè o àti dáná tá a ti ṣe gbogbo ẹ̀tàn ká máa lọ ní o ní wọ́n pè mí pé wọ́n jòrí ló burú ṣẹ̀dá mi o ìrírí nǹkan kan tí mo rí mọ́ rè nígbà bá mi sọ láàárọ̀ jẹta nù wọ́n ti délé epo kò sọ fún mi pé àwọn ń lọ bì kan ó kàn ní wọ́n mi mo ti pè ní lálẹ́ àná ẹ̀kú fi ṣẹ́ẹ̀tì bọ́yẹ̀ ti sùn ní tó bá di lọ́la tó bá ti dalẹ̀ màá ṣàkáǹtì gbogbo nǹkan tẹ́ bá lè rí gbà àwọn lọ gbà àwọn eré mo ń lọ bì kan tó bá ti dalẹ̀ ń bá yín sẹ́ǹdì owó àti dáná tán àti ṣe gbogbo nǹkan tán o ẹgbẹ́ yìí lé mi lọ́wọ́ sọ́pọ̀ mọ̀ mi kú o àná ni mo tó gbọ́ o wọ́n tó lọ́gbọ̀n rẹ̀ náà wà lọ́sibítà Ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà sì gbọ́ àdúgbò mi o àjíṣẹ́ jìyà olórí fọlọ́run gbọ́ mi lọ́wọ́ sókè àjíṣẹ́ jìyà àtọ́mí àtànímọ̀ ń tà Ọlọ́run gbé lọ́wọ́ sókè àtàbújá láti kó wálé
tó kó wálé tán bá ṣe kó wálé lọ́lọ́run tí ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ kọ́lọ́run tó wá sọ wípé gbogbo aráàlú mọ̀ báyìí o gbogbo aráàlú mọ̀ tẹ́lẹ̀ mọ́ mi wá lẹ́gbẹ̀rẹ̀ báyìí o ìyá jẹ́ mi o ọmọ yìí ṣàánú mi o títí mo rí wọn rèé o ọ̀rọ̀ tó mọ̀ nípa mi sọ ń jẹ ìtanu láàárọ̀ jẹ ìta bí mo ṣe gbọ́ tí ẹni sáfù lásìdẹ́ǹtì mo ní lọ bo ní ti ń bọ̀ ó pè mí tán láìpẹ́ yìí àmọ́ mi lọ gba yín ogun lẹ́bà gbáwìn tó bá di lálẹ́ àsọ̀rọ̀ ìgbà ní sẹ́ǹdì owó ìbànújẹ́ rẹ̀ pọ̀ gbọ́ ìbànújẹ́ pọ̀ gbọ́ ẹni níyà ọlọ́run gbà o òun ló kọ́kọ́ gbé lọ́wọ́ sókè nínú gbogbo àwọn yòókù olóòótọ́ ó ní wọ́n wọrí mọ́mí fọkàn balẹ̀ tí wọ́n ti yanjú ogun tí mò ń yanjú tán yín lálẹ́ yín kọ́lé fún mọ́mí ẹ̀kọ́ mi ẹ̀wà tó bá ti yá yín tí mo rí mọ́ rè ó ti ní wọ́n máa bá ń wọ́nà ṣọ́ọ̀bù tí wọ́n ti rí ṣọ́ọ̀bù wọ́n wá rajà fún mi kí n mọ̀ tajà kí n mọ̀ tata mọ́ ó ní mọ́mí àtàtẹ̀ ń ta yín tì mí lójú àtàtẹ̀ ń ta yín tì mí lójú mo ní sáfọkàn balẹ̀ tí ń dàdí ẹjọ́ lóhun jẹ́ ọ̀dà tán lóhun jẹ́ ọ̀dà tán tí ọ̀dà tán ni mo rí yìí o ìjọ mi dáadáa ni mo rí yìí o ní fọkàn balẹ̀ o ìjọ mi dáadáa ni mo rí yìí Elédùmarè ṣe èyí fún mi tán ó ṣe èyí fún mi tán o ìdí mo rí rèé ìdí mo rí rèé ògbó Elédùmarè owó ọmọ Nàìjíríà ibi tí mo bára mi rèé o ibi tí mo bára mi rèé ní ìjẹta o mo sọ fún mi pọ́ mọ̀ mi fún wọn ní ń tọ́jú rẹ̀ ni wọ́n ní ń tọ́jú rẹ̀ ni ìlú ti wá gbé mi lánàá ìbànújẹ́ rẹ̀ yìí gbogbo ọmọ Nàìjíríà mo ní fojú sunkún ọmọ ẹni tó bá ló jẹ́ o ìbànújẹ́ rẹ̀ yìí o ẹni ayọ̀ kú o. ẹ pẹ̀lẹ́ mà. mo bá mi o ọjọ́ wo ẹ̀gbọ́n gbẹgbẹ ni. Àárọ̀. Káàbọ̀. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí àti ìbáṣepọ̀. Orúkọ mi ni Adéọlá Moshood. Ẹgbẹ́ Sanku ni mo jẹ́. Mo ní second born ọmọ sí mi. Ó jẹ́ ẹni tó wà important sí mi. Mo fẹ́ràn gan. Kọ́lá alálùkà kọ́mẹ́dì tí ń ṣe yẹn. Èmi dínkù fún àjọ sí tẹ́lẹ̀ ni. Wọ́n gbà tí mi ti ní iṣẹ́ ọwọ́ tí mi ṣe lórí kí n withdraw fún pé anywhere you want to reach. I will try my best. I will help you. Torí ẹnu ìdí ráàyè kí n gbélé. Níwọ̀n sí wọn gbà pé káàbùrù mi kò ṣe jẹ́yàn. Ó jẹ́yàn kó bẹ́gbẹ́ pé ayé mọ̀. Láyé mọ̀ àbúrò mi sí. Suddenly náà pé mi. Níjọ́ Monday pé àbúrò mi máa l'accident. Wọ́n ní accident azal. Wọ́n ní ń bọ̀ láti Èkó. Àmọ́ ní òpè mi kò sọ nǹkan fún mi. Àbí Sanku sọ nǹkan fún mi pé òun lọ travel. Àwọn ọ̀rẹ́ sáà pé mo pe àbúrò mi pé àfà bó lọ wa nọ́mbà rẹ̀ lọ wọ́n á fi wọ́n sí pé ṣẹ́ẹ̀tì pé ọmọ ilé àwọn náà ti pè mú yà wọ́n wà lọ l'accident wọ́n ní àwọn ògbọ́n wọn kan ilé tí mo ṣe lọ bá wọn ní ilé nù pé mi fẹ́ sáré lọ ibi tán ló wà o àjọ lọ pẹ̀lú àbúrò mi ilé àjọ lọ bẹ̀ a sì dé débẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ mo rí èyí Rich Abdulrakib mo rí wọn ní àbúrò rẹ̀ nǹkan ó ní mo jọ gbé àwọn débi gbọ̀ láti rọ̀ṣọ̀ kún láàrin wọn bá àwọn dókítà rẹ̀ pé níbo ni àbúrò mi wà this now wọ́n fi sí mi fojú kan àbúrò mi nǹkan sọ fún mi pé ó wà fáwọn sọdí lóka di bí ọ̀rọ̀ lẹ́yìn náà ni àbúrò mi ti kú àmọ́ mi bọ̀ lé ìjẹ tó dùn mí lọ́kàn ó bá mi lọ́kàn jẹ torí pé ó nìkan Ọlọ́run ti gbé ọlọ́run sókè nínú mọ̀lẹ́bí wa onírẹ̀pù mọ́ mi anything tí mo yìnbá need àmọ́ àti fún ìtẹ́mi náà ní nípa ní lágbára mo ṣe fún mọ́mi lẹ́ mo ṣe fún bọ́ tiẹ̀ ló wọ́pọ̀ jù torí pé òní Ọlọ́run ti gbé sókè láàrin gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ Sanku tó bẹ̀ tó bẹ̀ jẹ́ ẹ̀yin ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa irú èèyàn wo gan ni ó jẹ́ fẹ́ kí ẹ sọ nípa ẹ ṣe láti kékeré irú èèyàn ló jẹ́ torí kì í ṣe pé. ó sọ mí wàhálà ó sọ mí jẹ̀gbọ́n láti mo lọ kọ́ṣẹ́ píńtà rí kó lọ kọ́ṣẹ́ píńtà but ojú rẹ̀ ó ní something nice ja kò rí náà dáadáa àwọn ọ̀sẹ̀ torí pé iṣẹ́ táwọn ṣe yìí iṣẹ́ ojú ni
ojú ni ó gbọ́dọ̀ mọ́ nílẹ̀ dáadáa tó bá fẹ́ máa bá wọn ṣiṣẹ́. Àdẹ̀ ní wọ́n lè sọ fún mi, mo dẹ̀ mọ́ mi kò sí wàhálà pé etí ń ṣe ẹjọ́ máa ṣe lọ kó máa keep trying. Ọlọ́run mọ́ gbẹ̀dà sókè, Ọlọ́run mọ́ gbẹ̀dà débi gíga, Ọlọ́run ṣàánú akófàdúrà fún ni, Ọlọ́run bá fẹ́ máa lọ́wọ́. Ìjọ ọmọ tó tí ì ṣe gbéraga sí anybody, ìjọ ọmọ tó wà kù ìṣẹ́ntù wàláì tí bá ń kọjá lọ kan ládùúgbò ẹ̀ lè mọ̀ pé Sanko ní kọjá lọ. Àyàfi ẹni tó bá dà mọ̀ pé this is Sanko comedy ẹ tó lè mọ̀ pé Sanko ní kọjá lọ. Nígbà kan bá wà tó fẹ́ ọmọ rántí Sanko fún nǹkan ọmọdé. Púpọ̀. Máa ń rántí Sanko fún pọ̀. Torí ẹni jẹ́ mẹ́ta máa ṣe jọ sọ̀rọ̀ fún mi tí mo lò fún yẹ mi ò láìkẹ́ ọ̀ fún yẹ bàjẹ́ wọ́n á pè wárí àpamọ́ orí pé ó ń lọ ibì kan. Tábà ti táwọn lọ dé káwọn kan yanjú iṣu tí mọ́mìnà nínú sí wàhálà. Ó ṣe á pè mí fẹ́nìkan sí àbúrò mi ló bá mi ló jẹ́ torí ó dùn mí gan. Ẹ tí mo mọ̀ bó ṣe débi tó wà bá wa ṣe wá gbọ́ pé ó jẹ́ tó bá mi ló jẹ́ gan. Torí mo ṣàdọ̀ sọ pé kàkà tí màá fi lọ síwájú àbúrò mi lọ èmi níṣẹ́ ọwọ́ ó sì rí kò fi bẹ́ẹ̀ rí na much tó bá forward níbẹ̀ tí mo help máa tún help kàrí àwọn tó bá dókè síbi kó fi gbé family wa lárugẹ kẹfì mọ̀ pé ok o àná ní adésà kan nínú mọ̀lẹ́bí wa. Fún gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí kan ojú sí Adẹ́rìn Pòṣónú Sanko comedy ní àwà yìí. Wọ́n ní ètò ní Sanko comedy làwọn kọ́ bá sọ̀rọ̀ fún wa ní pé àyìn tó jẹ́ sọ̀rọ̀. A fẹ́ báyìí tí ó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sọ̀rọ̀ kó sọ lórí ẹni tí Sanko jẹ́ fún wa àti ìbáṣepọ̀ tí ó wà láàrin wọn. Tó ara fẹ́ra kù. Bá a dárúkọ yín fáwọn ènìyàn. Orúkọ mi ni Salam Joshua. Ìgbà mi mọ̀ sí King of Frank. Àsìkò olè ní pẹ̀lú Sanko tó jẹ́ olóògbé. Mo jẹ́ ọ̀rẹ́ ni mí. Ó dàbí ẹ̀jẹ̀ mi ni. Bí ẹ̀jẹ̀ ní Sanko jẹ́ sí mi. Àwọn èèyàn ló ti kú lójú tèmi Sanko kú. Tí máa rántí gbogbo tó ṣe. Níjọ́ tí mo kọ́kọ́ tẹ̀sí ẹ̀ ó ní wá bọ́ọ̀n ìbánidẹ́ kan tàkọ́jọ́ mọ́ra nìyẹn. Ìgbà yẹn mo ti fẹ́ stop ohun tí mo ṣe the comedy stuff tí mo ṣe. Mo wá máa ń post mi àìkú lọ dáadáa mọ́. Mo wá tẹ̀sí gbogbo àwọn tó jẹ́ content creator yòókù. Kò sẹ́ni tó reply mi. Ìgbà yẹn mo tẹ̀sí Sanko sí. Ẹ̀sẹ̀kẹsẹ̀ náà ló ti reply. Ó ní wá bọ́ọ̀n ní Ìbàdàn. Ìgbà tí mo ṣe dé Ìbàdàn mo ti bá máa bí kí n pàdé rẹ̀ bí àwọn content creator yòókù ṣe máa ń ṣe tó ṣe máa ń gà pa. Mo débẹ̀ àjọ ṣeré àjọ ṣàwàdà mọ́ pé akẹ́kọ̀ọ́ tí mo kọ́ fi mọ́ ni pé ó máa ń rẹ́rìn. So gbogbo kí ni àjọ use mọ́ra wa for the first time tí mo mọ Sanko ẹ̀ máa rò bóyá ní àtọwọ́ ìyá mi à lè ṣeré tó bẹ́ẹ̀. Tó lẹ́yìn ìgbà yẹn àjọ wà fọ́tò gbà tó pẹ́ gan-an ọ̀tọ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ ó tún switch sí ìtẹ̀mí ṣe láti ẹ̀bùn mi. Kò tó oṣù mélòó kan tó jẹ́ pé àkáǹtì mi ju tẹ̀ lọ. Gbogbo èrò kan mi ní pé ẹni tí ó ẹ̀pù yàn tí yẹn wá ń grow díẹ̀ like àkáǹtì mo sọ ojú tẹ̀ lọ. Mo pé ó yẹ kó wà lọ́kàn Sanko. Mo wá ti rí kọ́mẹ́ǹtì yẹn táyà ti ń sọ níta pé King of Frank lo kíní kan nǹkan ra ó ti lo Sanko ó ti ju Sanko lọ. Mo bá tilẹ̀ ní wà lọ́kàn Sanko níjọ́ tí mo máa fẹ́ ẹnu àmì náà fọ́ta ẹ̀gbọ́n rẹ̀ nìkan ni níjọ́ tó ti máa ti wọ tí 100k bá ti kún followers ni màá lọ fi gbá Sanko àdùn àtijọ́ jẹun àjọ wà. Níjọ́ tí tèmi àjọ Sanko tó fẹ́ kí n má wọlé sẹ́ ibi táwọn lọ sí jù báyìí lọ ó ní ìwé tí mọ̀ kankan ó ní fíìmù yìí kankan kọ́ ni kókó ṣùgbọ́n káwọn tó táwọn tó ní wa kan ẹ jèrè wa ní kókó lórí àwọn òṣìṣẹ́ fara wa lórí pé tara wa nìkan àwọn ọmọ náà múra sí i ní 1,000 naira owó tàbí náà fara ta kò níye àgbà mi máa tẹ́lẹ̀ bí kọ́ wọ́n á pè Sanko tó máa àgbàṣẹ́ Sanko gbàṣẹ́ àjọwà Sanko gbàṣẹ́ fún mi gbàṣẹ́ fún Sanko wọ́n lè pe Sanko gbà mí lọ báyìí ó ti sẹ́ẹ̀dì yìí kan pa ìgbà mi lọ́gbẹ́ máa lówó lọ́wọ́ tábà lọ báyìí Sanko yóò ná owó àjẹ́ máa ń pọ̀ gan lórí màdínì wà lọ́dọ̀ Sanko yẹn kan mo bá ìyẹn Richie tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọrin Richie mi máa ra ó mú ẹ̀gbọ́n rẹ̀ tó kọrin náà máa tẹ́ pé
ó máa ń gbé wọn káàkiri pé kẹjọ máa at least tábà rí Sanku fíìtì mọ́ Sanku wọ́n mọ̀ pé Sanku Richie nkọrin ẹgẹ́t orin ẹ̀dẹ̀ make sense. Ǹjẹ́ orin tó kọ́kọ́ tí Richie kọ́kọ́ ni àwa táwọn láti ìdílé olówó ẹgbẹ́ owó tá a máa ṣe láyé yìí à ṣe fún ara wa àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa nígbà láwọn ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta. Ní àtọ́jú stage kan Sanku máa wọ̀nyàn náà mọ́ra ọ̀yà púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan ò lè gbà wá mọ́ tá a bá jáde náà ní mọ́tò ìgbà mìíràn yẹn máa ń post congratulation tó wáyé pé àwọn tó ń bá wa ní dìkì nìyí àwọn tí ò tó wọn náà bá wa èmi ò mọ ronú Sanku pé méjì máa rò méjì mo gbádùn pé èmi tà ń lọ sí jìnnà èmi ò mọ pé èmi tà ń lọ sí Sanku sọ pé ó jìnnà wọn ni bá lọ ṣe jìnnà ló sọ ká mọ sáré àṣògùn kankan àṣe kankan tẹ́ pé so congratulation kò freak wa onímọ̀ dín mi lọ́kàn mi pé kí n mọ̀ wọ̀rí àdèbẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ìsìn ọmọ àgbẹ̀ akọ àdá mọ́tò nìkan pé láti ẹ̀fún máa ní tó tí mo Sanku fira mọ́tò ni pé torí apáṣepọ̀ kálímọ̀ travel tó bá ń travel tó bá ń travel pé ojú ọmọ ti wá so gbà yẹn a ti pọ̀ nulẹ̀ Sanku wá ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí àjọ àpọ̀ṣe àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà ọjọ́ kan jà rí lórí ẹni fẹ́ pé nígbà tó bá wà nílé gan mo tún máa ń ti ọ̀rọ̀ Sanku lẹ́nu láti má ti sọ̀rọ̀ sí ó ti rẹ́rìn ọ̀rọ̀ báyìí ó ti rẹ́ tí wọ́n ṣe fẹ́ fún Sanku èmi fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànú mo wo ilẹ̀ tànú mo tún máa ń kànú èmi tí mo tún máa ń kànú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wa àtúrò àwọn tó wà lọ́dọ̀ dáadáa tẹ̀mí náà ti máa wọ̀nyàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ débi kan náà Sanku dó ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìgbà mi dó ní Ọ̀ṣun èmi dó lọ́yọ̀ tábàjọ́ níṣẹ́ àmọ́ níṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkàndé yá iṣẹ́ báyìí lájọ wọn bọ́ mọ́ ṣùtù tó ṣùtù lọ nínú máa ṣe tèmi náà lọ tábà ti níṣẹ́ tó pàápọ̀ dàbí à ń lọ sí film industry kan ó máa pè mí àfà jápàdé ní ìgbà yìí rí film industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a fi tá a gbáwó lọ́wọ́ rẹ̀ rí àti gba àwọn tó já àwọn búrání orílẹ̀ ibi tó fi láìkì wa ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kú ní wọn máa pa lẹ́rìn àdẹ̀rẹ̀ gbogbo yàtọ̀ bọ̀ tó bá lọ gbẹ́gbà mi gan àwọn máa pa Sanku àfà báwo ni dúró tí àwọn tí ibi tó ń lọ bí ó ti já lọ ètò wọn dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé jáde tó fẹ́ ní kí mi àti Sanku jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí láì YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so kájọ wà papọ̀ òun náà ti ń ṣe ìjọba wa pàdé bí bó ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pé mi àwọn ìgbà àṣepọ̀ ọjọ́ kan ó tún pé mi tó ní àkíńgì àní dáhùn lọ tó pọ̀ ó á tó rẹ́rìn-ín ó ní tóun wá wù sí ni pé káṣí ẹgbàálẹ̀ kan tó bá fẹ́ báyọ̀ jẹ́ 3 bedroom flat bẹ́ẹ̀ sí island àdébì kan tábà wọ àbátọ́ island ibi tá a máa lè mẹ́tẹ́ kí gbogbo wa wà nílé kájọ máa ṣe kinní and then a máa shoot àwọn YouTube content pé ká máa kú ṣiṣẹ́ wá sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ìmú lókè September àmọ́ bó ṣe máa lọ September wà rẹ̀ ní dáàdì máa fi sábàbí sọ pé wọ́n ní tó rà lọ́jà ṣẹ́wọ̀n kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà tó bá wọn sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó bá ti di ọ̀dí 27-28 káwọn parí ṣẹ́wọ̀n 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dí wà àwọn àyà àwọn kan YouTube kan tẹ́ pé èmi Sanku àwọn jẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe bàbá fún wa níjọ́ yẹn gan mo lo spec kó kámẹ́rà àti Facebook kan ká fídíò ìmọ̀ pé kankan wà ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbọ́sọ̀ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kọ́ṣà gbà torí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mo respect ní àwọn ọlọ́pàá padà dé wa tí wọ́n máa arise wa mo respect gbogbo tí Sanku sọ lọ́jọ́ yẹn mo kàtà ẹ̀mí mo ti ra kíní yẹn mo ní ok good ní ẹ̀ka mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe é mọ̀ pé Sanku ti fi àgbẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bí kankan mo Sanku fún gbogbo ojú tí wọ́n wà ní àkókò yìí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ilé màmá olóògbé adẹ́rìn-pòṣónú Sanku ní ẹwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ náà wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. Ìgbà tí mo bọ́ sọ̀nà ìlànà ní alẹ́ àná mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní Sanku ẹni tó ti wà ní tó ti ṣe kọ́ńtẹ́ǹtì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kó nǹkan mọ́ fi ṣe transport lásán kò sáré o Sanku kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn ríjì ló mọ́ wa mọ́tò rẹ̀ máa wà carefully kì í ṣe wà kíní kankan ló wà mọ́tò ọ̀dọ́ lẹ́ni tó wà mọ́tò for the first time tó wà àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tí wà mọ́tò yóò wà mọ́tò. ríjì ò gbọ́dọ̀ mọ̀ pé Sanku ti kú o. ó gbọ́dọ̀ mọ́ bẹ lọ́sítà ó gbọ́dọ̀ mọ́ yàjẹ́ mi ìrọ̀rùn o
lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹ̀wọ̀ yìí ìlú Òṣogbo la wà ní ilé màmá tó bí Adẹ́rìn-Pòṣónú Sanko Comedy. wọ́n ní àdúrà ní mọ̀ sí wọ́n sì gangan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfọ̀ àwọn fún ní nǹkan ọṣẹ kúnnú lé nígbà ní ìtọ́wọ́ alẹ́ mo ní sàmáyé Sanko bò láti ṣe gbogbo àwọn tí wọ́n kó fún ẹ wọ́n lè mọ̀ wọ̀ ọ̀dí táwọn àdúrà wọ́n sì sábà kó fún àdúrà ní àdúrà yín nígbà lórí wa àdúrà yín nígbà lórí wa àdúrà yín ó sì gbàdé lẹ̀ wọ́n ní tí bá tó ti padà wálé màá pè yín kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́rù oúnjẹ mọ̀ nígbà iṣẹ́ ìdòwò kẹ́rù oúnjẹ mọ̀ kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́jẹ̀ sí mi náà kí n tó bá yẹn rajà tẹ́ mọ̀ ta ní tí mo rí rè ọ̀nà ọ̀gá ní ìsìnkẹ́ kò tí ì pòṣù kan tí ẹ lọ ọlọ́run bá o lákùúṣe ìyá tó tẹ́ ṣe kéré kẹ́ má ti sọ má ti pè é báyìí ó ní mọ̀ bá ṣe fi léṣe fọkàn yín balẹ̀ mo mọ bí léṣe wà ẹ jèrè gbogbo ẹ yé fọkàn balẹ̀ gbogbo wà lájẹ èèyàn gbogbo wà lájẹ èèyàn tí mo rí ọlọ́run o Sanko Sanko onígbìyànjú àtàlọ́wọ́ bá ń kiri òun náà wọ́n kiri ata ìmọ̀tọ̀ ìyá tó kékeré yọ tó ṣe kò ní mọ̀ bẹ́ẹ̀ onímọ̀ ní kiri ata mọ́ ẹjẹ́ ń fèsì kọ́mẹ́dì yìí mọ́ ọlọ́run ràn lọ́gùn tẹ̀ tí bá ń tíráì tó bí bá ń kiri ata tó gba mìíràn fi dó ọmọ pàjẹ́ òkiri mọ́ gbogbo àwọn tí wọ́n ra ta lọ́wọ́ lọ́wọ́ àmọ́ bá mi sọ àrọ́mọ yìí mọ̀ mo ní ó ti sinmi kò kiri ata mọ́ ní ìlọ́mọ mi fi fèsì tó fèsì yìí kò sóògùn owó mi náà pátá èèyàn sọ wọ́n lẹ́ mọ́ mi tó tojú bọ̀ ẹ̀lẹ́ fọmọ mi ní nǹkan kó lò ó yóò ní mọ́ mi àdúrà ni mo ń ṣe àdúrà yín nígbà lórí wa àdúrà ni mo ń ṣe ẹ̀lẹ́ fọmọ mi ní nǹkan tó yàgò ọ̀sẹ̀ yìí yóò ní mọ́ mi ṣàgbé lẹ́nà ọlọ́run ọmọ mi ò tojú bọ̀ lé olóògùn kọ́ mọ́ bí kankan ó bí gbogbo kálukú ṣe sọ èmi náà ń gbọ́ wọn gbọ́ jẹ́ sọ pé ọmọ mi tó tojú bọ̀ ọmọ mi ò tojú bọ̀ bí kankan o ẹ̀lẹ́ fọmọ mi ní nǹkan kó lò ó àfáàrẹ wà bí àfáàrẹ àfáà tó ṣe gbòdúmọ̀ fún orí ẹni tó kọ ní kéwúrè ọmọ mi ò tojú bọ̀ bí kankan o láì lẹ́yìn ọlọ́run sọmáàdì wà ní múra àfáà gbìyànjú o lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé Adẹ́rìn-Pòṣónú Samad tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ sí Sanko Comedy láti àárọ̀ láti ń bá màmá ẹgbẹ́ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí irú èèyàn wo ni Sanko Comedy jẹ́ ẹni tí à ń wò ẹ̀gbọ́n ẹ̀yin ẹ̀dá péjọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lè. káàárọ̀ ẹ bá sọ̀rọ̀ yẹn tí Samad jẹ́ nígbà tí ó ti ń kákéwú ní ìbọn. Thank you so much. Mo lágbàríkà ni èmi kò tí mo kọ́ wọn ní kílé pé báyìí wọn lọ́kọ̀ mọ̀ kódà as the last 3 weeks tí mo rí gbẹ̀yìn ní tí mo kọ́ wọn for past 4 years tó ń kà fún mi tọ́lọ̀ fún ọmọ náà lẹ́gbẹ̀dẹ̀ tí mo dẹ̀ rí i pé inú àwọn ògo rere tí mo ní lélẹ̀ ó dẹ̀ máa ń dùn mí ní mẹ́nu gbogbo wọ́n lágbà tí mo ṣe lé bó ṣe pé kò yé mi ó sì kọ́ àwọn ọ̀rẹ́ lẹ́yìn àti bọ̀dá rẹ̀ ríṣiríṣi bákan náà àti sàkà kí mi sílé ó dẹ̀ fi dùn mí hàn gan tààrà mo fẹ́ sọ̀rọ̀ àbùsọ̀mọ́dì mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó kò sí mo sì fẹ́ sọ tó ní tí ọgbẹ́ ọkàn tí ò lè tètè san ni torí àbùsọ̀mọ́dì ní mo tí mo lè sọ nípa rẹ̀ ní mo tí mo lè sọ nípa àbùsọ̀mọ́dì mo ń wò pé ọjọ́ ọ̀la lè kí omi dáa wọ́n sọ fún mi pé ní sọ kọ́ mọ́ kí mo kọ́ àwọn ọmọkọ tí mo kọ́ tí mo fi yẹn gàn pọ̀ àbùsọ̀mọ́dì yẹn ọlọ́gbọ̀n àgbà lọ́sọ̀kì dáadáa mo ti wà límọ̀ ní sinmi àkèjọ pẹ̀lú ọ̀sán àlùmọ̀ sí ìpọ̀lọ́ àti pọ̀ sí wà límọ̀ 2021 mo sì wà límọ̀ fún January 20 ó sì wà límọ̀ àtìgbà yẹn ti náà síbẹ̀ ó ń jẹ́ dùnú fún mi gbogbo àló ń jẹ́ dùnú fún mi tí mo dẹ̀rí sínú mi dẹ̀ ń dùn nǹkan la fẹ́ bọ́lọ̀ fà sí ń ta fẹ́ ṣe sí ń ta lè ṣe kò sí ń ta ṣe láti ká dára bọ́lọ̀ ṣe ní lórí lélẹ̀ ń bá dára lẹ́jọ́ síbi tá a fẹ́ lọ àbí wọn sì mú lọ kóòtù àtàwọn olóhùn ó dá nìyẹn
Sunday lọ́sọ̀ ní mọ̀ wọ́rí láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ mi dáadáa. Mo sọ fún yín pé láti sọmọ́dé mo rí wọ́n pèsè pé o ti kọ́ ilé o ti ra ilé. Mo sọ àtẹ̀kọ́ láwọn àwọn ọ̀gá tí wọ́n ń parọ́ mọ́ mi nìyẹn mo ní má wọ́rí wọn parọ́ mọ́. Ọlọ́run ṣoore bẹ́ẹ̀ nítorí kò tí mo fi sínú àdúrà náà nìyẹn. Ọlọ́run dẹ̀ sí amínà sí ọkàn rẹ balẹ̀ tó kù náà nìyẹn. kò lè fún yín. Ẹ sá ń wú ikú wí lẹ́nu. Àmọ̀sọ̀mọ́dì sógun owó ni. Àmọ̀sọ̀mọ́dì ní ìkúni ni. Àmọ̀sọ̀mọ́dì bí ó ṣe gbé ni. Lọ́kàn ìmọ̀ sọ́n pa àmọ̀sọ̀mọ́dì láì dáa òònù Ọlọ́run. Torí pé iná bá dọ̀ zọ́ọ̀nì ìsìn pàánù lọ sọ bẹ́ẹ̀. Ẹ bá ti ń dábàá tójú rẹ̀ bá tó ń yínú ẹ̀ṣẹ̀ ni. Agbára ẹ̀ṣẹ̀ ni ti ń yínú rẹ̀. Wọ́n ní bó ṣe léwu kórí àmọ̀sọ̀mọ́dì ṣe lẹ́yìn àdúrà. Báyìí pé mo ní àmọ̀sọ̀mọ́dì mo rí dé gbà kan lọ́wọ́ èèyàn rí. Tọ́wọ́ bá délẹ̀ àṣà ti jẹ́ ta ìjà òwò lọ́rọ́ ṣẹlẹ̀ níjẹ̀ ló pè mí jẹ́ kò sáàsì àwọn kan mọ̀ náà ńlá sí mi. Àwọn kan mọ̀ rí amọ̀fẹ́yà kan mọ̀ sọ fún mi pé ní kí n mọ̀ lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́rùn ló pè mí mo ti sùn ló pè mí Ọlọ́run ń bọ̀ lẹ́rù ní má wọ̀ sọ́dún má wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí màá ṣe lóye dìde mélòó lọ́dọ̀ Ọlọ́run àbúrò kan ní wá ṣe ọwọ́ kan tó pè látọ̀yọ́ same thing kò wá sọ fún mi má wọ̀rí ilẹ̀ wa mo ṣáà ti sọ mọ́ ìdíkọ́ ní ó máa tó replay ní wọ́n bá kan lọ at times nígbà tí mo gbọ́ sọ pé ní wọ́n ní accident right off. wá sọ fún mi wá sọ fún mi Samadi wá dákẹ́ fún yùn nítorí wọ́n bá mi sọ̀rọ̀ ó wá sọ ilé fún mi kémi náà mọ́ mi ti ń bá wọ́ ó ní bá foríjì. Irú kan báyìí ti ẹ̀ wá Samadi ò sọ fún mi. Kò wá lè sọ fún mi. Ìlú Òṣogbo ni a wà níbi tí a ti wá sí ilé màmá tó bí Abdulsamad tí ọ̀pọ̀ yìí mọ̀ sí Sanko Comedy.